Aláròye máa wí o. Gómìnà Adeleke pàṣẹ kónílé-ó-gbélé lọ́sùn nítorí wàhálà ọba tó kú. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde kónílé-ó-gbélé ní wákàtí 24 nílùú Ìgbàjọ látàrí wàhálà tó bẹ́ sílẹ̀ lẹ́yìn ikú ọba ìlú náà tí ìjọba Adémọ́lá Adeleke ti yọ nípò, Philip Gbóyèga Fámọ̀dún. Alẹ́ ọjọ́ Ẹtì Friday, ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2025 yìí la gbọ́ pé ọlọ́jọ́ dé bá bàbá yìí lọsibítù kan tó ti ń gba ìtọ́jú nílùú Àbújá lẹ́yìn tó lo ọdún 67 lókè èèpẹ̀. Lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí Fámọ̀dún, ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC Ọ̀ṣun tẹ́lẹ̀, kéde ikú rẹ̀ lọ́jọ́ Àìkú, ìyẹn 30 oṣù kọkànlá ọdún yìí, níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà bá mọ̀lẹ́bí ẹni tí wọ́n pè ní ọmọ ọba Fámọ̀dún náà yìí kẹ́dùn ikú ọmọ wọn. Ṣùgbọ́n nídàjí ọjọ́ Ajé Monday, ọjọ́ 1 oṣù kejìlá ọdún yìí la gbọ́ pé wàhálà bẹ́ sílẹ̀ nínú ìlú náà lórí bí àwọn ọlọ́jà ṣe pàtẹ ọjà tí àwọn oníṣọ́ọ̀bù sì ṣí. Aláròye gbọ́ wípé àwọn kan ni wọ́n kọ́kọ́ lọ sáàrin ọjà pé kò yẹ kí ẹnikẹ́ni ṣí ṣọ́ọ̀bù tàbí pàtẹ ọjà, wọ́n ní yálà ìjọba rọ̀ ọ́ lóyè tàbí bẹ́ẹ̀ kọ́, ọba àwọn sì ní Fámọ̀dún, ó sì yẹ kí wọ́n fún ní ọ̀wọ̀ tirẹ̀ gẹ́gẹ́ bí ọba lẹ́yìn tó wàjà tán. Ṣùgbọ́n kí a la gbọ́ wípé àwọn jàǹdùkú kan ya bò wọ́n tí wọ́n sọ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ dí àwọn ọlọ́jà náà lọ́wọ́ iṣẹ́ ajé tí wọ́n ṣe nítorí àwọn ni ọwá Ìgbàjọ tíjọba Adeleke yọ sípò. Ọ̀rọ̀ yìí la gbọ́ wípé ó yọrí sí wàhálà ńlá tí ó di wípé òbítíbitì àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ inú ìlú náà lọ tí gbogbo àwọn ọmọ ìlú sì ń sá kíjokíjo káàkiri. Nítorí ìdí èyí ni gómìnà Adémọ́lá Adeleke nípasẹ̀ kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Olúọmọkọ́lápọ̀ Álímì ti fi àtẹ̀jáde síta pé kónílé-ó-gbélé oníwákàtí 24 ti bẹ̀rẹ̀ nílùú náà lójú ẹsẹ̀. Ó ní ìjọba Adeleke kò ní fọwọ́ lẹ́rán wòran ẹnikẹ́ni tó bá fẹ́ dá omi àlàáfíà agbègbè kan rú. Nítorí náà kónílé-ó-gbélé yìí yóò tẹ̀síwájú títí tí àlàáfíà kíkún yóò fi wà nílùú Ìgbàjọ. Bákan náà ni Adeleke pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti máa ṣọ́ ìlú náà lọ́sàn-án lóru láti má ṣe fààyè gba àwọn jàǹdùkú láti dá hílàhílo sílẹ̀ níbẹ̀. Fámọ̀dún wà lára àwọn ọba tí ìjọba Alhaji Gbóyèga Oyètọ́lá fọwọ́ sí ìyànsípò wọn lẹ́yìn tó fìdírẹmi nínú ìdìbò gómìnà tọdún 2022 tí wọ́n sì gbé ọ̀pá àṣẹ fún un lóṣù kọkànlá ọdún yìí kan náà. Ṣùgbọ́n lásìkò tí wọ́n búra wọlé fún gómìnà Adémọ́lá Adeleke lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún 2022 ló kéde pé kí ohun gbogbo wà bó ṣe wà tẹ́lẹ̀ ṣáájú ìfìdírẹmi Oyètọ́lá. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn.